di méjì. Kí ló dé tó ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi? Mọ́mì, ṣe bẹ́ẹ̀ yìí náà mọ̀ pọ̀kùnrin ni mí. Èmi náà ń try gbogbo àwọn ọ̀nà tí mo lè rìn láti lè jẹ́ kí n rí ni. Because ọjọ́ yẹn ó fọ́nì sí mi, ó lóun lọ sí antinanta náà ni. Kò dẹ̀ ṣe máa lọ. Okay, antinanta wọn was, I think, kò ń kọjá bí from 9 to about 12. Ó pẹ́ tán nìyẹn tèrò bá pọ̀. Tó rán sì máa rí dókítà, bá dókítà sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn. So mo dẹ̀ ní kí n gbé lọ, ó ní irọ́ pé dókítà ní káwọn máa ṣe exercise. Okay, that's a valid point. Mo dẹ̀ fún níwọ̀nba owó tó wà lọ́wọ́ mi, ó yá máa lọ. Ó dẹ̀ lọ. Antinanta wọn yẹn wọ́n pẹ́ tán pérò pọ̀ 12 ó ti délé padà. 12 lù 1 2 nígbà tó di 4 ni mo gbé dókítà gba kí ló dé dókítà láwọn náà ṣẹ̀fẹ̀ pè mí ni pé àwọn náà ò rí pé àwọn ṣẹ̀fẹ̀ béèrè pé kílé tí màdámù wá sí antinanta mo yà ó kúrò lé àti gbà yẹn títí di mo yín bá mo pe fóònù ẹ̀ títí ó kọ́kọ́ rìn gírígírí nígbà tó yá switched off till now mi ò fojú kan Bùsọ́lá mọ́ ọmọ mi. Mo ti wá everywhere gbà tí mi ò rí náà ni mo ní kí n máa bọ̀ lọ́dọ̀ yín bóyá bíbá yín ló wà because a máa ń láwọn misunderstanding pẹ́pẹ́pẹ́ kò ń dẹ́ ṣe nǹkan tó nítumọ̀ àwọn ìjà ọkọ àtìyàwó yẹn náà ni tá a dẹ̀ máa ń yanjú ẹ̀ wọ́n ò gbé bóyá tọjọ́ yẹn dùn bóyá gbọ́dọ̀ yín wá bọ́ mo tún ronú gbà gbọ́dọ̀ yín wá kò gbé báàgì pọ́ọ̀sì ẹ̀ kò ń kó ló tó máa ń mú fóònù ẹ̀ wà nú ẹ̀ owó ìwọ̀nba owó tí mo fún jọ yẹn ló wà bẹ́ẹ̀ fóònù yẹn ò lọ mọ́ tì náà mi ò fojú kan Bùsọ́lá mọ́ ọmọ mi. Ó mọ̀ pé tó bá jẹ́ pé ó wà ń bí báyìí tó ti ń lo 2 weeks lọ́dọ̀ mi ó mọ̀ pé màá ti pè ẹ́ màá ti ní kí ló ṣẹlẹ̀ ibo wá lọmọ yìí lè wá lọ báyìí. Mọ́mì kí la wá fẹ́ ṣe báyìí mi ò rí Bùsọ́lá mi ò rí nílé kí ìyàwó mi kọ́ máa lọ báyìí mi ò ní fojú ìyàwó mi pọ̀. Ọmọ yóò máa ń jẹ́ kí n dáràn báyìí. Ṣé o ti report sí police station àbí? Everything wo ọlọ́pàá ti gbọ́ mo sọ fọlọ́pàá TSA sójà fi àwọn àmọ̀tẹ́kùn tó ń sọ estate dídá gbé wọ́n ti gbọ́ sọ̀rọ̀ yìí kò sí ní mi ò tí ì fi lọ. O dẹ̀ sọ pé ní issue. Issue wo ẹ wò a máa ń láwọn issue pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tá a máa yanjú ẹ̀ kò sí issue tá a ní rí tó mú àwa wàrà àti pé kí Bùsọ́lá kàn kúrò lé láì sọ fẹ́mi ọkọ ẹ̀ ta ni mi ò tí ì sọ fún. Kí wàá lọmọ yìí wàá jẹyó? Àwọn ọ̀rẹ́ mélòó ló ti pè báyìí sí? Ọ̀rẹ́ mélòó kẹ̀ mọ́mì Bùsọ́lá òun lọ́rẹ̀ẹ́ ẹyọkan tó ní mo ti pè yẹn náà ti pè pé olóhùn ò rí. Ó ti sú mi o ìyàwó mi dá o. Ọmọ mi sọ má wọrí ọkọ mi màá wá nǹkan tí mo máa ṣe sí ṣé o ti gbọ́? Bí o lè jẹun mọ́ mi àjọ máa ń jẹun papọ̀ ni a nífẹ̀ẹ́ ara wa. Tí wọ́n ní màá wá mọ̀ yìí lọ báyìí. Ìyàwó mi dá ẹ bá wá yàwó. Àwa. Fọláṣadé sórí àwọn ìgbà míì wà tó jẹ́ pé ààyè máa ń wà bó kò ní sọ̀rọ̀ ìgbà míì dẹ̀ wà tó jẹ́ pé ọ̀rọ̀ máa ń wà but kò ní sí ààyè ṣùwárí lálẹ́ mo mọ̀ọ́mọ̀ gbé ẹ wá síbí báyìí because tí n bá sọ pé ká wà níbi tá a wà yẹn àmọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa tó máa gbọ́ nǹkan tá à ń sọ mo sọ pé kó jẹ́ ká drive síbí báyìí ká dé park. Jẹ́ ká tiẹ̀ kó fi ẹ̀ sílẹ̀ lọ ìyàwó àtàwọn ọmọ ẹ̀ kọ́ family yẹn. Fọláṣadé sórí ibi tó lọ yẹn ọ̀rọ̀ ńlá ni but ẹni tí ó bá fẹ́ di ọ̀rọ̀ gbọ́ náà ló máa béèrè. Lóòótọ́ mo fẹ́yàwó very beautiful lady Bùsọ́lá lórúkọ ẹ̀ but adùngbéyàwó náà ní ọmọ bíbí Ọlọ́run dẹ̀ bá wa fàlùbáríkà sí Bùsọ́lá lóyún
ọjọ́ kan ó kàn pè mí náà ni pé inú sitting room wa tó ti ní òun fẹ́ lọ ṣe antenatal kankan. Okay. As usual mo jẹ́ kí n gbé ẹ lọ ní rárá pé doctor sọ pé kóun máa ṣe exercise lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé kò ń ṣe gbogbo ìgbà ni kóun máa wọ mọ́tò. All right. Ó ṣáà decide pé òun fẹ́ rìnsẹ̀ lọ lọ́jọ́ yẹn. Okay. It's a good development, no problem. Bó ṣe lọ nìyẹn. Lílọ tó lọ normally tó bá lọ antenatal ó pẹ́ tán pé èrò pọ̀ 1 hour 2 hours 3 hours 4 hours mi ò rí ìyàwó mi. Mo pe nọ́mbà ẹ̀ ò lọ. Mo wá ní láti pe dókítà ẹ jọ̀ọ́ ìyàwó mi wà lọ́dọ̀ yín bẹ̀ yẹn kí ló ń dá dúró. Dókítà níyàwó mi ò pé àwọn gan ṣẹ̀ṣẹ̀ fẹ́ pè mí ni pé àwọn ò mà rí ìyàwó mi. Ẹ rí ìyàwó mi wọ́n ní ẹ. Bí eré bí àwàdà bó ṣe dípa bẹ̀rẹ̀ sí wá Abisola káàkiri nìyẹn títí di mo ṣe ń bá ẹ sùn. Ìyàwó mi mọ́ ìyàwó àtọmọ mi mi ò ráwọ̀ méjèèjì mọ́ sí náà. Gbogbo Yorùbá sọ pé ẹni kú ó sàn ju ẹni rùn lọ. Kí ni ká ti sọ pé ìyàwó mi jáde kúrò níbi òdẹ rí mọ́ fún títí tí náà mi ò mọ̀ mi ti ìyàwó mi. Ìwọ́n tó wá ń ṣe. Mo nífẹ̀ẹ́ Bùsọ́lá gan. Mo nífẹ̀ẹ́ gan. Oh God. Oh God. You know, it is well, because tó bá sọ pé màá máa toast obìnrin mi sí máa jiyàn mi ò like obìnrin náà. Mi ò fẹ́ràn obìnrin, mi ò nyálè, mi ò gbólójó, mi ò jẹ́ kọ́kọ́. Just baby, I'm wife. It is well, it is okay. Ó dùn mí gan. Mi ìjà rò pé mo lè gorí obìnrin mi kankan láyé ìlú Bùsọ́lá lọ. In fact, kó tó dé ni. Ó ti tó. Ìsúnkúrú. Sorry ti balẹ̀ báyìí. So back to our discussion. Àwọn ọ̀rẹ́ mi náà advise mi pé kí n wá kàn ṣe nǹkan it's been over a year. Àríyàwó mi pé kí n wá ẹlòmíì fẹ́ if not mi ò like obìnrin rárá. Mo hate obìnrin gan. Lẹ́yìn Bùsọ́lá nìkan ni mo fẹ́ràn jù. But mo kàn rí pé ìwọ tún ní àwọn attributes tó tún fẹ́ jọ tiẹ̀ díẹ̀. Ó ní mo ṣe wò pé let me talk to you. Fọláṣadé jọ fẹ́ mi náà jẹ́ kí tù mí nínú náà. Ẹ kí n gbé ẹ sílẹ̀ kó má ṣe ìyàwó mi. Èmi náà máa ṣọkọ ẹ. Kí tiẹ̀ kúrò ní ẹgbẹ́ single láti ọdún yìí. I've tried now over a year. Ọládìméjì, mo ṣe pé mi náà mi ò má rèrè. Mo ti má rèrè. But mi ò mọ̀ bóyá ìwà tèmi ni kò dá ní o. Bóyá ìwà tiẹ̀ ni kò dá ní o. Nǹkan tí mo ṣàmọ̀ ni pé marriage mi ò last month. Mo kàn rí pépà ni. Let's divorce and all. So àtìgbà yẹn lèmi náà ti wò pé wo ẹ̀yin ọkùnrin ó dà pé kankan náà nìyẹn. Bọ́ mo mọ èyí tó ní fault náà méjèèjì o. So Fọláṣadé, a jẹ́ pé 2 wa ti gé 4 nìyẹn o. Ẹni tó ń wọ́kọ̀ ti parí ẹni tó ń wáyà o. Ó di pé kájọ wà nílùkù yẹn o. Mo nífẹ̀ẹ́ owó náà kó mọ̀ gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Kó tó dẹ̀ ti pé mo má rí nǹkan ṣe mo máa ń bẹ sọ́nà pé kájọ wà. Ìwọ náà ló ń torí bákan tí mo fi lọ fẹ́ Bùsọ́lá. So Ọlọ́run ti sọ pé èmi àti ẹ náà la máa pọ̀ tún padà fẹ́ra wa náà nìyẹn. So let's just get started already and have a good life together. Ọládìméjì, lórúkọ tó sọ ní ìlú àmúra fún mi níta. Kò fi lọ rú àwẹ̀. Kò sí kí mo wá fẹ́ ṣe àtònímọ́nì kò tátà náà má kàn jáde kó pẹ́. I've been single for so long and it's affecting my mental health already. I can't even think straight. Look at what Mushe Mura me cholo shibenye now. But I'm just doing my jaku kakiri ni ojoojúmọ́ tí bá sùn báyìí.
Busola mo rí all the time kò rí Busola rí. Yeah, keep tapping for me. Tap now. Yes, sir. Yeah, thank you so much. I love it. Yeah, I'm fine. As you all can see, I'm very fine. Let's get it going. I love you all. Thank you so much. Auntie Adejoke. Ṣé bọ́mọdé lè mímọ̀ tán ló máa ń ṣèyàn, ṣàgbà tún máa ń ṣèyàn ni. Kò yé mi. Kò yé yín. Ọmọ tí ò tiẹ̀ gbà wájú school kọjá gan-an kò gbọdọ̀ má mọ̀ pé wọn kì í ka ẹsẹ̀ sórí couch. Ẹ lè sọ̀rọ̀ ni. Ẹ sọ̀rọ̀ ṣó bójú mu lójú tí. Bọ́ ilé ẹ̀gbọ́n mi ni mo wà. O. Nígbà tó wá jẹ́ ilé ẹ̀gbọ́n yín kọ́ ẹ wèrè owó gan mọ̀ ń lò fún. Wá ìgbà tó jẹ́ ilé ẹ̀gbọ́n ẹ̀ kọ́ ilé ọkọ tèmi ni. Ṣé a ní yàtìlẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ yà mí ni? Ṣorí níbí wọn kì í ká ẹsẹ̀ sórí couch. Òun ẹsẹ̀ ọ̀ka sórí ìwọ ló ń rùn. Ṣé wọ́n ló ń gbọ̀n? O ò jí láàárọ̀ òní kó bá mi wọ kitchen yẹn àbí kó bá o wá mẹ́sẹ̀ ọ̀ka sórí kí. Ìdùnnú fún ara ẹ̀. Mẹ́sẹ̀ ọ̀ka sórí couch bẹ́ni tó lè gbọ̀n. Tẹ̀sí kankan tó bá mi ṣe rí inú ilé. Àfi kó jí kó jẹun. Mẹ́sẹ̀ ọ̀ka sórí couch. Owó ṣe rí. Nǹkan tó ń wágun. Dẹ̀tí ṣe bẹ̀yẹn ṣá. Ẹ dúró ìyàwó wa ẹ ṣáà rí pé kan ni mo wò lọ tẹ́lẹ̀ kẹ́ tó gbé kúrò. Ṣó gbádùn. Ìbàjẹ́ mọ̀ tí wá wọ̀wọ̀ ọmọ ilé wò bọ́ dúró mọ́ ṣé inú ilé tí à ń sanwó ẹ̀ àbí èyí tí wọ́n sanwó ẹ̀ ló tún jẹ́ kó máa yé mi pé channel kan ni mo lè wò torí kò yé mi. Bọ́ ikọ́ ni mo ṣáà wò lọ tẹ́lẹ̀ àbí ẹ ṣì máa sọ fún mi pé àmú fẹ́ gbé kúrò kó ayé ò lé. Ó bàjẹ́ Ọlọ́run gbọ́ ó bàjẹ́. Jọ máa fún mi lẹ́wọ̀ díẹ̀ o mo fọ́ ṣe o. Ẹ má bínú. Wọ́n bí padà jókòó. Tó bá ṣe pé ó bàjẹ́ tó bá ṣe pé bàjẹ́ ń wọ ẹ jókòó padà síbẹ̀. Èmi mo ń bẹ̀ sọ̀rọ̀ tó fẹ́ dìde wọlé lọ. Àyà máa ń kó ẹ o ọmọdé. Mo ń bẹ̀ sọ̀rọ̀ fẹ́ wọlé lọ. Ó fẹ́ fi mí pe gi ẹ̀ kémi máa dá gbóǹbì báyìí. Àbí kí ló ń try láti ṣe yẹn? Bọ̀ bá ṣe ń wo èèyàn ó tó kéèyàn question paternity ẹ̀. Ṣé kò tó bẹ́ẹ̀ ni? Kò síbì kan tó gbàjọ́ kọ́ mi. Ṣé ti dúró ni? Òòjọ́. Ṣé ti kọ́lọ̀ ni? Òòjọ́. Ti wá ní? O ò gbàbí kankan jọ. Definitely ọmọ àlè ni ẹ. Sister Ṣadé, kí ni mo gbọ́ tẹ́ sọ yẹn? Ní ayé yín, mo tútù sọ, ní ayé yín, má tún ẹ̀fà pẹ̀lú ọmọ àlè. Adéjọkẹ́, láyé tèmi. Láyé tèmi, àbí kí ni mo gbọ́ tó sọ? Bàbá rẹ̀ ṣe máa ná mi lórí ẹ̀wọ̀n. Ó pè mí lágọ̀. Ó nà ìyàwó mi. Ó nà ìyàwó mi àdúrà. Ó nà ìyàwó mi. Ṣègìdì ẹ ti tẹ́ lónìí o. O ti lọ sódò, o ti lọ wẹ̀ o. Gbogbo máa wẹ̀, o ti jẹ bẹ́kùnbẹ́kùn lónìí. Because today wà kúrò nílé. Ó nà ìyàwó mi. You beat my wife. Èmi kan tí mo ìyàwó mi mà nà rí. Àjọkẹ́. Somebody who is old enough to be his sister to you. Who they know? Àmì ara sọ mí náà, mi ń sáré báyìí.
mi ń tẹná mọ́tò the way ni mo ṣe ń sáré bọ̀ wọ́n sọ Àjọkẹ́ olùyàwó ẹ̀gbọ́n ẹ̀ don't you know that's kọ́ọ̀sì nìyẹn wọ́n lù wọ́n lọ lé ọkọ ẹ̀ ṣó lè mú kó wọ́n tẹ̀ tún ní stature wọ́n lù ẹ́ gan wọ́n lù ẹ́ pa mi ò lè ní dá sí kọ́sì wọ́n ló set pace báyìí o spirit yẹn á máa tẹ̀lé ẹ báyìí ọ̀tún tó bá tó ń nà ilé ọkọ ẹ̀ o lèmi gan ara bí a tó balẹ̀ ṣó mọ̀ pé mi ló nà ń sìn ọ̀nà ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ló nà yẹn kò ń ṣòrí kò ń ṣàánú ní mo ti mọ̀ kò ní problem bó ṣe wo yìí small body big problem mo mọ èmi ti mọ̀ yẹn ti pẹ́ bọ̀ èmi kàn wọ́n pé a máa lè package ẹ̀ a lè rebrand ẹ̀ a modify ẹ̀ a lè become a better person kò ń ṣọmọ gidi kò lẹ́kọ̀ọ́ kò gbẹ̀kọ́ bó ṣe máa ń ṣe nílé náà ni mọ́mì ṣe tì sí bíbá kó wá máa gbé bí o bó ṣe máa ń dà ìyá yẹn ó pa ìyá yẹn tán kékeré báyìí ló ṣẹ́kù. jẹ́ ká lọ ní no Ṣadé má bínú jẹ́ ká lọ ní. Àjọkẹ́ èyí lọ́ máa pààkì ẹ̀rọ ẹ̀ máa pe capstar tó máa pe márúwá tó máa gbé ẹ aṣọ tó mú débi ni o méjì péré ni o tọ́ọ̀pù méjì ṣòkòtò eléyìí lẹ́yọ kan ó kù kan ó ní kó park kó máa kó lọ. jẹ́ ká lọ má bínú Àjọkẹ́ ò lọ ìyàwó mi.